fún ètò àlàáfíà tó péye. Èmi ní ìmọ̀ràn fún gbogbo mùsùlùmí àgbáńlá ayé. Fún ètò àlàáfíà tó péye, èmi ní ìmọ̀ràn fún gbogbo àwọn orí adé tilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. À ń ṣe àlàyé fún kábíyèsí aláyélúwà ọba ìlú Ọ̀yọ́ Aláàfin tí a kí wọn pẹ̀lú ọ̀wọ̀. A ṣe àfimúlẹ̀ ọ̀rọ̀ wa wípé ọba ló ní gbogbo ìlú, ọba ló jọba lórí àwọn mùsùlùmí, ó jọba lórí àwọn kìrìsìtẹ́nì, ó sì jọba lórí ẹlẹ́sìn àdáyébá. Bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ọba, tí màmú á bọ̀wọ̀ fọ́ba, tí pásítọ̀ á bọ̀wọ̀ fọ́ba, tí babaláwo náà tún bọ̀wọ̀ fọ́ba. Lórí ọ̀wọ̀ yìí náà ni bí ọba wa ní àwọn iṣẹ́ tó máa ṣe tó jẹ́ iṣẹ́ tọba, àwọn ìmáàmù níṣẹ́ tó máa ṣe tó jẹ́ iṣẹ́ ti ẹ̀sìn, tó jẹ́ ẹ̀sìn ti Islam, àwọn abọ rẹ̀ níṣẹ́ tó máa ṣe tó jẹ́ mọ́ ti ẹ̀sìn ti àdáyébá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo mùsùlùmí àgbáńlá ayé, pàápàá jùlọ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ìran Yorùbá. Bákan náà mo lo àǹfààní yìí láti fi kí gbogbo ọba aládé nílẹ̀ káàárọ̀ oòjíire. Yorùbá ní ìdálù ìṣèlú, egúngún ní gbowó lóde Òṣogbo, atọ́kùn ní gbàtòde Ọ̀yọ́. Ìlú kálukú ló ní ètò àti ìlànà bí wọ́n ṣe ń jọba àti bí wọ́n ṣe ń jẹ àwọn oyè míì nílùú kọ̀ọ̀kan. Ṣùgbọ́n eléyìí tó ṣe mí ní èèmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìlú tó jẹ́ pé mùsùlùmí wà ńbẹ̀, tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ jẹ chief imam, yóò kọ́kọ́ lọ́wọ́ ọba ìlú yẹn nínú pé ọba ni yóò yan chief imam fún wọn ní ìmáàmù tí ó kárí gbogbo ìlú. Mo rò pé mo ti sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí rí láìmọye ìgbà, torí pé Yorùbá lẹ́ni tó bá mọ ibi tọ́rọ̀ wù sí òun lọ̀tá ọlọ́rọ̀. Àwọn ìwòye mi pẹ̀lú àwọn ìrírí kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan, pàápàá jùlọ díẹ̀ lára rẹ̀ tó súnmọ́ wa jù ní ìrìn àjò tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Kódà tó di pé Ọ̀yọ́ tiẹ̀ lọ́ba rárá ni mo ti sọ fún wa pé mọ̀kànmọ̀kàn ńlọyẹ kàn ó, oyè tó kárọ̀ Ògbómọ̀ṣọ́ ń bọ̀ wá kárọ̀ Ọ̀yọ́. Ọjọ́ ní pẹ́, ìpàdé kì í jìnnà. Tá a bá wò ó dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, á rí i pé awuyewuye kan gbayé kan lórí ọ̀rọ̀ chief imam nílùú Ọ̀yọ́ pé bàbá wa kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀jọ̀ àkọ́kọ́ pé bàbá ti yan imam lélẹ́yìí tí ò rí bẹ́ẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé kinní yìí kì bí ìròyìn ẹlẹ́jẹ̀, kó tó di wípé bàbá gangan jáde fúnra wọn pé kò rí bẹ́ẹ̀ o, àwọn ò tí ì yan ìmáàmù. Ṣùgbọ́n tí ń jẹ́ kó pẹ́ láti yan ìmáàmù fún ìlú Ọ̀yọ́ ni pé àwọn fẹ́ farabalẹ̀, torí àwọn ò fẹ́ kó ní awuyewuye nínú. Àwọn kan tiẹ̀ lo avenue yìí nígbà tí bàbá kábíyèsí sọ̀rọ̀ yẹn, wọ́n ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni bàbá ń bá wí, lélẹ́yìí tó ṣe pé kò jọra wọn, kò dẹ̀ papọ̀ mọ́ra wọn. A lè torí pé aáwọ̀ wà níbì kan ká máa lo àǹfààní láti fi ṣẹ́jú sérò èrò mọbi tí ń lọ. Nínú nǹkan tó jẹ́ nǹkan tó gbajúmọ̀ jù lákòókò yìí náà ni wàhálà lórí chief imam inú ìlú àti ọba, torí wípé mo pè wá ṣàkíyèsí nígbà náà pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló wà nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló wà nílùú kọ̀ọ̀kan, tó dẹ̀ jẹ́ wípé ìlànà ẹ̀sìn kálukú ni wọ́n fi ń yan olórí. Torí pé kò sẹ́ni tí ò lè wà nípò ọba. Kírísítẹ́nì lè di ọba ìlú,
ẹlẹ́sìn àbáláyé ó lè di ọba ìlú, mùsùlùmí ó lè di ọba ìlú, pàápàá jùlọ àwọn kan tiẹ̀ wọ́n dedicate ẹlẹ́sìn àbáláyé yẹn pé àwọn gangan ni wọ́n ní ààfin. Fún ètò àlàáfíà tó péye, èmi ní ìmọ̀ràn fún gbogbo mùsùlùmí àgbáńlá ayé. Fún ètò àlàáfíà tó péye, èmi ní ìmọ̀ràn fún gbogbo àwọn orí adé tilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àkọ́kọ́ nínú ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo àwọn mùsùlùmí, ṣe rí ọ̀rọ̀ yíyan imam ní gbogbo ìlú tí mùsùlùmí bá láǹfààní àti wà. Àkọ́kọ́, a ní Muslim community tó kó gbogbo wa pọ̀, tó sì pé gbogbo ìjọ tó wà lábẹ́ Islam ni ló wà lábẹ́ community yìí tá a jọ ń ṣe àjọṣepọ̀. Èmi fẹ́ kí ọ̀rọ̀ òfin yíyan imam kó jẹ́ kí gbogbo wa jọ ṣe ní ojú kan náà, ní irúlá, nípa ẹnu pọ̀ tí ó máa là sí. Ká má mọ̀ bá a fi ní àlàáfíà àwọn aráàlú lára, pàápàá jùlọ àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn wa. Ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ. Èmi rọ̀ wá, pàápàá jùlọ ká má ṣe ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ìjà tàbí ọ̀rọ̀ wàhálà, kí wọ́n má bàa rí mùsùlùmí ní ojú míì tí kì í ṣe tiwa, tí wọ́n fi máa ń wò wá gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìmọ̀le. Tá a bá tú, tá a bá wò dáadáa, nǹkan kan ló ṣàṣokùnfà rẹ̀ tó fi jẹ́ pé ọba ìlú ní yan imam láti ìgbà ìwáṣẹ̀. Lára àwọn tí wọ́n ti fi kọ́mẹ̀ntì lẹ̀ sí tẹ́kìsì tí a post earlier lórí péjì wa, wọ́n ní gbogbo Ògbómọ̀ṣọ́ wá sọ́yọ́ ń bí sáwọn ilẹ̀ Yorùbá míì, wọ́n láwọn ọba aláyé ló máa ń yàn nǹkan fún wọn pé báyìí ṣe ń bẹ̀ nìyẹn. Ẹnìkan ló kọ sí báyìí, ṣé bẹ́ẹ̀ ni sà? Ẹ ṣe ni wọ́n ń sọ̀rọ̀ ayé àtijọ́, wọ́n ń sọ̀rọ̀ gbàtáyé dúdú, wọ́n ń sọ̀rọ̀ gbà tí ò sí ná, wọ́n ń sọ̀rọ̀ ayé ayé ń lo láńtà táǹtàn àbẹ́là. Tíyẹn bó bá bí a ti bẹ̀rẹ̀ ní a padà sí. Ǹjẹ́ ọba ló ìgbà táwọn ọba ti wà, tí ilẹ̀ Yorùbá ti wà, tí Islam ò tí ì dé, ǹjẹ́ tó jẹ bẹ́ẹ̀ wà láàrin ìlú? Lẹ́yìn náà nígbà tí Islam sì dé, ǹjẹ́ ọba fi pásítọ̀ jẹ rí? Ìjọba ń fi pásítọ̀ jẹ nísìnyí? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ nígbà tó bá òfin pásítọ̀ jẹ tí ò fi bíṣọ̀pù jẹ, tọ́ba wa máa fi ìmáàmù jẹ? Táwọn kan bá ń ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́, àwa ẹgbẹ́ ẹ̀tọ́ mùsùlùmí, àwa ń dìde wípé rárá kò lẹ́tọ̀ọ́, a sì ń béèrè ẹ̀tọ́. A gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bí òfin ṣe wí. Kì í ṣe pé kò sí àṣà tí wọ́n pè ní tradition. Àṣà wà, ṣùgbọ́n àṣà tó bá kọlu òfin, wọn á pàtì náà ni. Láyé àtijọ́, béèyàn bá bí ìbejì ní gbogbo Nàìjíríà báyìí, wọ́n pa àwọn àpèkù rẹ̀, wọ́n máa pa àwọn méjèèjì ni. Nígbà tó yìnbó dé, tó kí òfin ìlú sì dé, wọ́n sọ lélẹ̀ pé ẹni bá pààyàn, ìbá ìjọ ọmọ tó bí ló pa, wọ́n á pa òun náà ni. Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ sọ ká wá máa fẹsẹ̀ lọ Mọ́kà báyìí, torí pé ẹsẹ̀ la fi rìn lọ Mọ́kà látijọ́? Àṣà lásán ni, tàbí tí wọ́n rí pé wọ́n fi ń gbé ọba lárugẹ, wọ́n fi ń pọ́n ọba lé, àti pé gbogbo àwọn ọba táwọn wí yìí ń gbà yẹn mùsùlùmí ni wọ́n. Ọba eléyìí pásítọ̀ ni, kò ní ṣeé ṣe, kò tí ẹ gbọ́dọ̀ ṣeé ṣe ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo mùsùlùmí àgbáńláyé, pàápàá jùlọ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ìran Yorùbá. Bákan náà mo lo àǹfààní yìí láti fi kí gbogbo ọba aládé nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Yorùbá ní ìdálù ń ṣèlú, egúngún ní gbowó lóde Òṣogbo, atọ́kùn ní gbàtòde Ọ̀yọ́. Ìlú kálukú ló ní ètò àti ìlànà bí wọ́n ṣe ń jọba àti bí wọ́n ṣe ń jẹ àwọn oyè míì nílùú kọ̀ọ̀kan. Ṣùgbọ́n eléyìí tó ṣe mí ní èèmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìlú
tó jẹ́ pé mùsùlùmí wà ń bẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ jẹ chief imam yóò kọ́kọ́ lọ́wọ́ ọba ìlú yẹn nínú pé ọba ni ó yan chief imam fún wọn ní ìmáàmù tí ó kárí gbogbo ìlú. Mo rò pé mo ti sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí rí láìmọye ìgbà torí pé Yorùbá lẹ́ni tó bá mọ ibi tọ́rọ̀ wù sí òun lọ̀tá ọlọ́rọ̀. Àwọn ìwòye mi pẹ̀lú àwọn ìrírí kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan pàápàá jùlọ díẹ̀ lára rẹ̀ tó súnmọ́ wa jù ní ìrìn àjò tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Kódà tó di pé Ọ̀yọ́ tiẹ̀ lọ́ba rárá ni mo ti sọ fún wa pé mọ̀kànmọ̀kàn ńlọyẹ kàn ó, oyè tó kárọ̀ Ògbómọ̀ṣọ́ ń bọ̀ wá kárọ̀ Ọ̀yọ́. Ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnnà. Tá a bá wò dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí á rí i pé awuyewuye kan gbayé kan lórí ọ̀rọ̀ chief imam nílùú Ọ̀yọ́ pé bàbá wa kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀jọ̀ àkọ́kọ́ pé bàbá ti yan imam lélẹ̀ tí ò rí bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé kinní yìí kì bí ìròyìn ẹlẹ́jẹ̀ kó tó di wípé bàbá gangan jáde fúnra wọn pé kò rí bẹ́ẹ̀ o, àwọn ò tí ì yan imam. Ṣùgbọ́n tí ń jẹ́ kó pẹ́ láti yan imam fún ìlú Ọ̀yọ́ ni pé àwọn fẹ́ farabalẹ̀ torí àwọn ò fẹ́ kó ní awuyewuye nínú. Àwọn kan tiẹ̀ lo afẹnú yìí nígbà tí bàbá kábíyèsí sọ̀rọ̀ yẹn wọ́n ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni bàbá ń bá wí lílé tó ṣe pé kò jọra wọn kò dẹ̀ papọ̀ mọ́ra wọn. A lè torí pé aáwọ̀ wà níbì kan ká máa lo àǹfààní láti fi ṣẹ́jú sérò èrò mọbi tí ń lọ. Nínú nǹkan tó jẹ́ nǹkan tó gbajúmọ̀ jù lákòókò yìí náà ni wàhálà lórí chief imam inú ìlú àti ọba torí wípé ó pè wá ṣàkíyèsí nígbà náà pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló wà nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló wà nílùú kọ̀ọ̀kan tó dẹ̀ jẹ́ wípé ìlànà ẹ̀sìn kálukú ni wọ́n fi ń yan olórí torí pé kò sẹ́ni tí ò lè wà nípò ọba. Kírísítẹ́nì lè di ọba ìlú, ẹlẹ́sìn àbáláyé ó lè di ọba ìlú, mùsùlùmí ó lè di ọba ìlú. Pàápàá jùlọ àwọn kan tiẹ̀ wọ́n dedicate ẹlẹ́sìn àbáláyé yẹn pé àwọn gangan ni wọ́n ní ààfin. Fún ètò àlàáfíà tó péye èmi ní ìmọ̀ràn fún gbogbo mùsùlùmí àgbáńlá ayé. Fún ètò àlàáfíà tó péye èmi ní ìmọ̀ràn fún gbogbo àwọn orí adé tilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àkọ́kọ́ nínú ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo àwọn mùsùlùmí ṣe rí ọ̀rọ̀ yíyan imam ní gbogbo ìlú tí mùsùlùmí bá láǹfààní àti wà. Àkọ́kọ́ a ní Muslim community tó kó gbogbo wa pọ̀ tó sì pé gbogbo ìjọ tó wà lábẹ́ Islam ló wà lábẹ́ community yìí tájọ ń ṣe àjọṣepọ̀. Èmi fẹ́ kí ọ̀rọ̀ òfin yíyan imam kó jẹ́ kí gbogbo wa jọ ṣe ní ojú kan náà ní irúlá nípa ẹnu pọ̀ tí ó máa là sí. Ká má mọ̀ bá a fi ní àlàáfíà àwọn aráàlú lára pàápàá jùlọ àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn wa. Ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ. Èmi rọ̀ wá pàápàá jùlọ ká má ṣe ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ìjà tàbí ọ̀rọ̀ wàhálà kí wọ́n má bàa rí mùsùlùmí ní ojú míì tí kì í ṣe tiwa tí wọ́n fi máa ń wò wá gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìmọ̀le. Tá a bá tú tá a bá wò dáadáa nǹkan kan ló ṣàṣokùnfà rẹ̀ tó fi jẹ́ pé ọba ìlú ní yan imam láti ìgbà ìwáṣẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìlú pàápàá jùlọ nínú ìtàn tá a gbọ́ nílùú Ọ̀yọ́ Aláàfin yìí wọ́n jẹ́ ká mọ̀ pé ọba kan ni ló wà lórí àpèrè tó ṣàtọ́kùn bí Islam ṣe wọnú ìlú wa. Eléyìí ló ṣokùnfà rẹ̀. Tá a bá dénú ààfin Ọ̀yọ́ mọ́ṣáláṣí wà ńbẹ̀ bó ṣe jẹ́ pé wọ́n máa ń rí ààfin Ọ̀yọ́ bíi ilé àṣà àbí bíi ilé ibi tíṣẹ̀ ìbáyé wà. Mọ́ṣáláṣí wà ńbẹ̀ wọ́n sì ń kírun wákàtí márààrún ni wọ́n ń kí gbogbo àtàlejò àtàwọn ọmọ onílùú
tó wà nínú ààfin wọ́n ní kọ́ mo fojú rí i tọ̀ ṣùgbọ́n mi wò pé tá a bá ṣe ètò yìí lápapọ̀ tá a wá gbégbá ọ̀nà àlàáfíà láti lè yọjú sí àwọn ọba aládé kọ̀ọ̀kan kájọ sign agreement kódà ó tún ṣàǹfààní tó bá ṣe wípé lẹ́yìn tá a bá ti yan ìmáàmù tán kí wọ́n mú orúkọ lọ sí palace pẹ̀tù kábíyèsí o àwa mùsùlùmí o a ti yan ìmáàmù o ìṣe mùsùlùmí ni ọba yẹn ni o ìṣe kìrìsìtẹ́nì ni ìṣe ẹlẹ́sìn míì náà kí wọ́n kàn ṣe kínní yẹn fún àǹfààní ṣíṣe àfihàn torí pé mo rántí pé ipò imam pàápàá jùlọ ẹni tó bá jẹ́ chief imam kò kéré nínú ìlú mi mọ́ tìlú mi o pọ̀ lọ́yọ̀ọ́ aláàfin tiwa ipò imam ò kéré kódà lákòókò kan nígbà tí bàbá kábíyèsí aláàfin tàná tí wọ́n wà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan tí bàbá ò bá lè yọjú wọ́n máa ń rán imam lọ pé kó lọ ṣojú àwọn kódà àwọn àyè kọ̀ọ̀kan ń bẹ tó ṣe wípé tí wọ́n bá fẹ́ sáìn wọ́n á ní àyè tìmáàmù ìlú rìn kó lọ sáìn síbẹ̀ mo rò pé eléyìí ló bí àwọn àjọṣepọ̀ kọ̀ọ̀kan tó wà láàrin ìmáàmù mùsùlùmí àti ọba ìlú mi wá mọ̀ bóyá ń rí bẹ́ẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn yòókù tàbí bóyá tiẹ̀ ń rí bẹ́ẹ̀ nílùú mi ní kúkúrú èdè mo bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àjọṣepọ̀ mùsùlùmí láti gba àlàáfíà tó tọ́ tó yẹ láàyè lórí ọ̀rọ̀ yíyan imam tá a bá tiẹ̀ wá kọ́kọ́ gba eléyìí kúrò náà lọ́wọ́ àwọn ọba ìlú wa àǹfààní wá wà fún ìlú kọ̀ọ̀kan láti ṣe ètò bí ó ṣe máa yan imam nílùú ẹ̀ ìdílé méjì ní jẹ́ ní ìdílé mẹ́ta ni òkè nínú ìdílé méjì ìdílé mẹ́ta kí ni àwọn nǹkan tá a máa wò táwọn ìdílé yìí ó fi máa fa ọmọ oyè kalẹ̀ irú ọmọ oyè wo ńlá fẹ́ ẹ worú method tí wọ́n ní wọ́n lò nílùú Ògbómọ̀ṣọ́ bó ṣe dáa tó tí kì í bá ṣe pé awuyewuye tó gbẹ̀yìn rẹ̀ kò sí ní tó wúlò tó tí wọ́n sọ pé ẹni tí ìmáàmù táwọn fẹ́ yàn nílùú Ògbómọ̀ṣọ́ ó kéré tán ó gbọ́dọ̀ ní PhD torí pé lákòókò yìí gbogbo nǹkan ti gba kéèyàn ríran kó lajú kó kàwé kó mọ̀wé mi ò dìbẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ o mo kàn ń lò ó fún àpẹẹrẹ lórí tí ń ṣẹlẹ̀ yìí imam tó kú tó gbéṣẹ̀ nílùú Ọ̀yọ́ báyìí tí ààyè yẹn fi ṣòfò wọ́n ròyìn imam yẹn wọ́n ní èdè kọ́ńtírì 8 àbí 9 ló gbọ́ yàtọ̀ fédè Yorùbá lẹ́yìn tó gbọ́ Gẹ̀ẹ́sì tán ó tún wá gbọ́ Lárúbáwá àti ẹ̀gbà pé ẹni wọ́n fi jẹ mọ́ọ̀mù náà tẹ́lẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni kó gbọ́ Lárúbáwá ṣùgbọ́n jẹ́ ìwúrí fún wa wípé ó tiẹ̀ gbọ́ èdè òyìnbó torí pé àìmọye ìgbà mo ní a lot of experience tí bá wà lẹ́kọ̀ọ́ tí bá lọ kí jímọ̀ ibò mosque mi máa ń wà tó pé tá a bá wà opportunity láti kírun bẹ̀ tó pé Haúsá ló máa jẹ́ ìmáàmù bẹ̀ so tó bá fẹ́ ṣe wútúbà yóò mọ̀ sọ English yóò sì mọ̀ sọ èdè Haúsá yóò mọ̀ kíbọ̀ láàrin ètò òyìnbó yẹn ni la fi ń fífọ́ ara wa ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí táwa náà ti ń kírun nílẹ̀ Yorùbá wa ń bí tó jẹ́ ojúlówó ilẹ̀ Yorùbá iná lẹ́lẹ́sìn míì ní ẹ̀yà míì tó yàtọ̀ sí Yorùbá ìyẹn fi ń bá wa kírun ṣùgbọ́n torí pé Yorùbá nìkan ni wọ́n fi ń ṣe sámà àwọn Haúsá yóò ní láǹfààní àti máa gbọ́ tàbí àwọn Yíbò tó wà láàrin wa ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kó kéré tó bá ṣe pé ẹni tó jẹ́ sífù ìmọ̀ mọ́ṣáláṣí kọ̀ọ̀kan bá kàwé ó ṣeé ṣe káwọn èèbó kọ̀ọ̀kan kí wọ́n máa sáwọnú ọ̀rọ̀ rẹ̀ káwọn yòókù náà fi lè máa gbàgbọ́ yìí so àǹfààní yìí wà fún olùkọ́ fi àǹfààní lẹ̀ fún olùkọ̀ọ̀kan kí kálukú owó ọ̀nà tó lè gbà rọ́ lọ́rùn torí pé òfin máa ní í ṣe pẹ̀lú bí ìlú bá ṣe rí lákòókò mi lẹ́lẹ́kejì mẹ́ gbogbo tí ń jẹ́ ọba aládé pátápátá nílùú tí mùsùlùmí bá wà èmi náà ń fi àkókò yìí mo fi ń rọ̀ wọ́n
kí wọ́n jọ̀wọ́ ìjọba yìí fún mùsùlùmí pẹ̀lú ètò àlàáfíà tó péye. Ṣùgbọ́n tí gbogbo àgbáríjọ mùsùlùmí tí wọn ò bá béèrè fún àǹfààní yìí, ó ṣeé ṣe kíkọ́ àwọn kùdìẹ̀kudiẹ kan kó máa bá ọ̀rọ̀ yẹn. Torí mo rí pé àáfàá kan wọ́n ti ṣe interview fún lórí ọ̀rọ̀ ìmáàmù Ọ̀yọ́. Mo dẹ̀ wò pé tó bá ṣe pé ahọ́n tí àáfàá yìí fi sọ̀rọ̀ yìí tí kì í bá ṣe ahọ́n tó le, àkọ́kọ́ ń bẹ̀ nínú ìmọ̀ràn tí mi ọkọ̀ fún wa lọ́yọ̀ọ́ Aláàfin tiwa yìí ni pé tí ó bá ti fẹ́ rí bákan, àkókò tí ó yẹ kí á jà fún nǹkan yìí á jà fún ọ. Ṣífù ìmáàmù tó kú, àwọn ló yẹ kí wọ́n jà fún nǹkan yìí, kí wọ́n ti ṣe ètò yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Overall sáwà fáwọn Kìrìsìtẹ́nì. Èyí tó dá mi lójú mẹ́ tí mo mọ̀ dájú dáadáa ni wípé àdúgbò kan wà lọ́yọ̀ọ́ Aláàfin tí wọ́n ń pè ní Ọ̀dẹ́jìn. Ọ̀dẹ́jìn yìí wọ́n máa ń joyè Ọ̀dẹ́jìn ni. Ẹni tó bá jẹ́ oníṣàngó ìní máa ń jẹ. Ó ní ìlànà tí wọ́n máa ń tọ̀ tí wọ́n fi máa ń jẹ oyè yìí. Wọ́n ò yan ọmọ yìí lágboolé nítorí lágboolé tí máa ń jẹ, ó sì níbi ìdílé tí máa ń kàn. Then nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìdílé yìí ni Kìrìsìtẹ́nì ti dìde ń bẹ̀, Mùsùlùmí ti hù ń bẹ̀. Àwọn kọ̀ọ̀kan tó kù tí wọ́n jẹ́ ẹlẹ́sìn àbáláyé, àwọn ló kù tí wọ́n ń jẹ oyè yìí. Ìdílé náà ni ó wàá mú, yóò fa ènìyàn kalẹ̀ kí wọ́n tó mú lọ sáàfin. Ẹni tá a mú rè, ẹni tó yẹ kan rè. Gbogbo àwọn ìlànà yìí ó wà bẹ́ẹ̀. So mo ń fi àkókò yìí rọ bàbá wa kábíyèsí kú bàbá yèyé Aláàfin Ọba Abímbọ́lá Akeem Owóadé láti jẹ́ pé táwọn mùsùlùmí bá rawọ́ ẹ̀bẹ̀ tí wọ́n gbégbá ọ̀nà àlàáfíà, tí wọ́n gbégbá ọ̀nà pọ́nlùlé, ọ̀nà pọ́nbalé, kò bá mọ̀ dáa, kò bá mọ̀ dùn tí kábíyèsí bá lè yọ̀ǹda nǹkan yìí, tí wọn ò rí nírìí pé bó ṣe wà láti kọ́ṣe bẹ́ẹ̀ ló ń bẹ nísìnyí tí ó sì mọ rí títí ayé àìnípẹ̀kun. Torí pé Ọ̀yọ́ wà lálàáfíà báyìí, Ọ̀yọ́ wà nínú ìfọ̀kànbalẹ̀, kò sí èpà, kò sí wàhálà kankan lọ́yọ̀ọ́. Táwa náà sì ń gbàdúrà pé àsìkò yín kó tu gbogbo ẹlẹ́sìn lára, kó tu gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ lára, kó tu gbogbo àwọn àlejò Ọ̀yọ́, kó tu wọn lára. Ìlú tó wà náà tídí àìyedè wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, à ń bẹ Ọlọ́run Elédùmarè kó bá wa bomi ìtura síbẹ̀, kó bá wa yọ̀ǹda àgbọ́yé sílùú ọ̀hún, sí gbogbo ìlú tó bá rí bẹ́ẹ̀. Pàápàá jùlọ ìlú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ò, ìwọ lọba àlàáfíà, bá wa pèsè àlàáfíà, bá wa pèsè àgbọ́yé, bá wa pèsè ìpẹ̀tùsááwọ̀, àwọn nǹkan tí máa ń múlù dùn, bá wa pèsè ẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́ látọ̀rí bàbá wa kábíyèsí Ọba Ghandi Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ àti bàbá wa Chief Imam Toliat Yunus àti gbogbo mùsùlùmí tí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ àti gbogbo Kìrìsìtẹ́nì tó wà ń bẹ àti gbogbo ẹlẹ́sìn kan àbáláyé. Bá wa pèsè àlàáfíà fún wọn, bá wa ṣàánú wọn, jẹ́ kí gbogbo orúkèrúdò jẹ́ kó rodò kọ́lọ́ rẹ̀ mú mi. Kò sí nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ̀, kí ló kan mọ́ wà ní ìrẹ́pọ̀. Èyí tí kì í ṣe kọ́ńtírì wa gan tá à ń gbọ́ ní àgbáńlá ayé, àti Iraq ni, àti kinní kan ni, àti gbani àtàwo ni, kò ń jẹ́ dùnnú fún wa, kò ń jẹ́ wúrí fún wa. Ó máa ń jẹ́ bànújẹ́ ọkàn fẹ́ni tó bá láròjinlẹ̀. A ní láti máa fàdúrà ran gbogbo àwọn kọ́ńtírì yìí náà lọ́wọ́ ká tó wá pé ilẹ̀ Yorùbá ti wá. Ọlọ́run a bẹ̀ ọ́ o, wọ́n jogún ọwọ́ ìlú yìí o, wọ́n jogún ó dórílẹ̀-èdè Nàìjíríà o, gbogbo ìlú tó gún wà náà Ọlọ́run bá wa pẹ̀tù síbẹ̀ o. Tó gùn bá wá dórílẹ̀-èdè Nàìjíríà, dákun wọ́n jogún ọwọ́ ilẹ̀ Yorùbá o, wá bá wa jẹ́ kẹ́nu ilẹ̀ Yorùbá ó kò. Ọlọ́run ṣàánú wa, ìwọ náà la máa ké pè o. Bá wa pẹ̀tù sí gbogbo àwọn olórí wa, àwọn aláṣẹ wa, bá wa pẹ̀tù sí wọn lọ́kàn lẹ́nu kan. Gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé, ẹ̀yin community, ẹ rìnrìn àjò lórí ẹ̀. Tó bá ṣe pé ẹ̀tẹ̀ náà yìí náà lọ́lọ́run bá ṣe, alhamdulillah. Tí ó bá wá wọ́ọ̀kì tẹ̀ náà yìí, ẹ jẹ́ kí iṣẹ́ yẹn ó ti wà nílẹ̀. Mo wá rọ kábíyèsí Aláàfin
tó bá sì pé lóòótọ́ àwọn náà ni wọ́n láǹfààní àti yan chief imam kí wọ́n mọ̀ yàn látàrí pé alágbájá súnmọ́ mi kí wọ́n mọ̀ fòṣèlú ṣe ẹni tó tọ́ ẹni tó yẹ ni kí wọ́n bá wa yàn síbẹ̀ ṣùgbọ́n tí fi dáa jù ni kí mùsùlùmí kò yàn chief imam. Salamu alaikum. Aláàfin Òwòadé ìyẹn ikú bàbá yìí ló fi ọ̀rọ̀ kan síta lánàá òde òní látàrí bí wọ́n ti ṣe fẹ́ yan ìmáàmù tuntun nílùú Ọ̀yọ́. Bí ọ̀rọ̀ ọ̀hún ti wà níta ni olórí ìjọ Murik ọ̀jọ̀gbọ́n Isiaka Akíntola ti jáde. Bàbá náà ti sọ pé kí Aláàfin Ọ̀yọ́ má tọwọ́ bọ ọ̀rọ̀ yíyan ìmáàmù ojúṣe ẹ̀kọ́, kí ọba aláyé yìí fi ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ fáwọn tó ń ṣe. Kí ni kábíyèsí yìí tún sọ nípa ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti Ṣọ̀ún? Ẹ máa bá wa kálọ. Salaam alaikum sir. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bí president ṣe fi síta lẹ́nu láti fi ẹ̀hónú Murik hàn lórí ìdásí ọ̀rọ̀ yíyan ìmáàmù tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ní àwọn lẹ́tọ̀ọ́ àwọn láṣẹ lórí ẹ̀sà. Eléyìí ojú ò lè fi wò ó báwo lẹ gbọ̀rọ̀ ẹ sí àti bí ṣáájú àsìkò yìí báwo ló ṣe ń rí láwọn ilẹ̀ Yorùbá káàkiri. Mo mọ̀ pé ìbéèrè yín nípa ọ̀rọ̀ Aláàfin tí ó sọ pé òun ní àṣẹ láti ṣe bẹ́ẹ̀ni sà bóyá rí náà nìyẹn. Aláàfin sọ pé òun ní àṣẹ láti yan ìmáàmù àgbà fún ìlú Ọ̀yọ́. Àwádẹ tí ń fèsì wípé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀. Mo ń gbọ́ yín o, ẹ clear náà yìí, ọ̀rọ̀ yìí clear látà mú. Very clear, perfect sir, very clear, mo ń gbọ́ yín sà. Òun pẹ̀lú ògbé lórí. Ṣàlàyé fún kábíyèsí aláyélúwà ọba Aláàfin tí a kí wọn pẹ̀lú ọwọ́ àṣẹ àfihúnlẹ̀ ọ̀rọ̀ pé ọba ló ní gbogbo ìlú ọba ló ní ìjọba lórí àwọn mùsùlùmí ó jọba lórí àwọn kìrìsìtẹ́nì ó sì jọba lórí ẹlẹ́sìn àdáyébá. Bí ìṣègbọ́dọ̀ bọ̀wọ̀ fún ọba tí wọ́n bá bọ̀wọ̀ fọba tí pásítọ̀ á bọ̀wọ̀ fọba tí babaláwo náà tún bọ̀wọ̀ fọba. Lórí ọ̀rọ̀ yìí náà ni bí ọba bá ní àwọn iṣẹ́ tó máa ṣe tó jẹ́ iṣẹ́ tọba, àwọn ìmáàmù níṣẹ́ tó máa ṣe tó jẹ́ tẹ̀sí ẹ̀sìn tó jẹ́ tẹ̀sí ẹ̀sìn ti Islam, àwọn rẹ̀ níṣẹ́ tó máa ṣe tó jẹ́ Àkùkọ ìdájí jí ní kùtù báyìí ó lọ gòkè ó ní mo gbọ́ lọ́wọ́ òsì àṣẹ àfàtó àmógó ayé tí wọ́n mọ̀ gbé ní ìyẹ̀wò rẹ̀ kí ni gbogbo mọ̀ tẹ̀lé. Àgbẹ̀mọ́ká ó dọ̀nà oko àwọn onídọ́gba tó ń dọ̀nà odò èmi tó bí sókè mo dì hámọ́ra mo ní òun ò ní mo fẹ́ wá sí ajé lọ kí ìlọ kọ́lá àtọ́là wálé kí n lè dìnnà àtàkà bí mo bá padà wọlé. Ìyá gidi lélẹ́jìdé tó bí mi lọ́mọ ó lọ́kọ mi àlàdé sùúrù nígbà ojàre. Ìyá mi ní àkì bímọ ní. Rárá o, ohun tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe ni pé kán yan ìmáàmù tiwọn. Ìmáàmù yìí gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró déédéé tí wọ́n sì mọ̀ pé ó ní ìmọ̀ nípa ẹ̀sìn tó sì jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run. Àwọn ni wọ́n lè dá ìmáàmù wọn mọ̀ àti ẹni tó tọ́ sí. Bí wọ́n bá ti yàn án tán, kọ́ sì sọ fún ọba àfẹ́jẹ ìmáàmù lọ́jọ́ báyìí o, ẹni báyìí la mú. Kọ́kọ́ síwèé orúkọ onítọ̀hún kó wà ń bẹ̀. Kọ́ bá kàn wá láti wá gbàdúrà fún láti wá ṣe àdúrà fún ẹni tí wọ́n yàn lọ́jọ́ tí wọ́n ń wé láwàní fún ìmáàmù ni ọba máa wà ń bẹ̀. Ní mọ́sálásí ní ibi tó tọ́ láti lọ wé láwàní fún ìmáàmù òun náà ni mọ́sálásí tàbí gbàgede orí pápá tí àwọn mùsùlùmí tí wọ́n yàn kì í ṣe láàfin kó bá wàá di pé ọba ló yan ìmáàmù tàbí ló fún ní láwàní. Ohun tó kàn wá ó ní pé kí gbogbo àti ìmáàmù àti gbogbo ìlú kí wọ́n máa bọ̀wọ̀ fọ́ba kí wọ́n máa tẹ̀lé ọba ṣùgbọ́n kò lè fi ọba ò lẹ́tọ̀ọ́ láti wá sọ wípé lágbájá báyìí òun ni ìmáàmù tọ́ sí òun lòun mú ọba ò lè yan ìmáàmù fún mùsùlùmí.
Yàtọ̀ sí yẹn a tún gbọ́dọ̀ fi rinlẹ̀ wípé bí bóyá kẹ́ mú ẹ má béèrè yìí ká lè máa tẹ̀lé yín. Sà, tí a bá wo ìgbésẹ̀ eléyìí látàrí tí ẹ fún wa látọ̀sán àti post àwọn èèyàn ti react lóríṣiríṣi lórí Facebook wa àwọn méjì ẹ̀ ń láìkí ọ̀rọ̀ yìí sí nǹkan tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ látàrí àìdọ́gba tó wáyé láàrin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ eléyìí sà kí lè sọ sí eléyìí ṣe é gbọ́ mi ṣá. Mo gbọ́ yín. Mo gbọ́ yín. àwọn èèyàn ti ń láìkí ní ẹ̀sọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Ara nǹkan tí a ṣe ń sọ wípé ọba ò láṣẹ láti yan ìmáàmù nìyẹn kò bófin mu kò sí nínú ìwé òfin wípé ọba gbọ́dọ̀ yan ìmáàmù òun náà la fi sọ pé Aláàfin ò ní ibìkan tó máa tọ́ka sí nínú ìwé òfin àbí ìwé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi yan ní Aláàfin wípé kúndú wọn kọ síbẹ̀ wípé òun ni ó mọ̀ yan lèmọ́mù òun ni ó mọ̀ yan bíṣọ̀pù tí ò bá ti rí yẹn fílẹ̀ a sọ wípé kò láṣẹ láti Aláàfin ò láṣẹ láti sọ pé òun ló máa yan ìmáàmù adẹ ti béèrè tó bá nírú àṣẹ bẹ́ẹ̀ kó fi hàn wá nínú ìwé òfin ẹ wá rí ti Ògbómọ̀ṣọ́ tí ẹ béèrè ń sìn tí Ògbómọ̀ṣọ́ yẹn ó tọ́ka sí ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ níbi pé ó sọ ohun Ògbómọ̀ṣọ́ á fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ tòun náà torí gbogbo ọba làwa ń tẹríba fún ṣùgbọ́n ọba òwò á gbọ́dọ̀ gbé àṣẹ rẹ̀ lórí ẹ̀sìn mùsùlùmí ibẹ̀ yẹn la ti ń sọ fún wípé rárá o ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ń tọ̀lú ọlọ́tọ̀ náà fi sọ pé tòun ọ̀tọ̀ tí tó kálukú bá dúró láàyè tiẹ̀ kò ní sí ìdàrúdàpọ̀ ṣùgbọ́n nígbà tí ẹnìkan tí ọba bá wá sọ pé òun fẹ́ ṣe jàgídíjàgan lórí àwọn mùsùlùmí àbí jàgídíjàgan lórí àwọn kìrìsìtẹ́nì wọn àdè kí sọ pé àwọn gbogbo àwọn ọba ẹyọ náà fẹ́ ṣe jàgídíjàgan lórí kìrìsìtẹ́nì o orí àwa mùsùlùmí yìí náà ni wọ́n máa ń dúró lé lórí pé àwọn fẹ́ yan lèmọ́mù àwọn fẹ́ yọ lèmọ́mù àwọn fẹ́ rán lèmọ́mù ní rárá lèmọ́mù yìí ṣẹni tó ọba máa rántí kì í sọmọ ọ̀dọ̀ ọba gbogbo wa la jẹ́ ọmọlẹ́yìn ọba gbogbo wa lọ́ba jọba lé lórí ó jọba lórí àwọn ẹnì kọ̀ọ̀kan ó sì jọba lórí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ṣùgbọ́n bá ò lè wá dìde kó lóun wá yọ lèmọ́mù àbí òun sọ pé lèmọ́mù gbọ́dọ̀ lọ́dún nǹkan òun sọ pé ó mọ̀ ọ́ ló dìde sí ìjọsí tí ìmáàmù náà òun wá ní kò gbàṣẹ lọ́wọ́ òun kò mọ̀ọ́kà